bá mi gẹ́ẹ̀tì egbò túdè, egbò igi túdè, bá mi gẹ́ẹ̀tì tàgírì, bá mi gẹ́ẹ̀tì ẹ̀gúsí bàrà, kó gé kékèké, kó gé gbogbo ẹ̀, kó yọ ẹ̀gúsí inú ẹ̀ kúrò ńbẹ̀, kó wá kó sínú odó. Bá mi gẹ́ẹ̀tì eku asín, oyekóye kó sínú odó pẹ̀lú ẹ̀, ewé elégédé tútù kó sínú odó pẹ̀lú ẹ̀, òbú tó yọ̀ kó sínú odó pẹ̀lú ẹ̀. Wá bá mi gẹ́ẹ̀tì complete ìfun pẹ́pẹ́yẹ pánípa halal, ẹ kó fún ẹ jáde lódìdí, ẹ kó sínú odó, ẹ gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀. Ẹ gún papọ̀, a lè ṣe ní powder, a dẹ̀ tún máa ń lò ní raw bẹ́ẹ̀, jẹ́ kí n lọ sí raw. Tẹ́ bá ti gún papọ̀ bẹ́ẹ̀ ní tútù bẹ́ẹ̀, ẹ kó sínú ike ńlá kan, ẹ dà díẹ̀ yan púpọ̀ lé lórí. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé iṣẹ́ wo ló ń ṣe síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ tán ìkọlù bá lágbára fi sákàǹtì àwọn aláìní, àkáǹtì nọ́mbà ní fún àwọn aláìní 0932981364. Account number fún àwọn aláìní 0932981364. GT Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀dá fẹ́ contact wa, WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425. Ẹ kọlù wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya, Lekki, Ajah, Etiosa, Lagos. Iṣẹ́ wo ló ń ṣe? Tó bá ti sókè bẹ́ẹ̀ ó dẹ̀yìn ọjọ́ keje, ẹ máa mix ẹ̀ pọ̀, àdíyẹn ṣíbí méjì láàárọ̀, ṣíbí méjì lálẹ́, ẹ tún máa fi para ẹni náà. Ẹni tí wọ́n bá ta lọ́fà, ọfà ayé ni, ọfà ògùn ni, ọfà ojú oorun ni, ọfà ojú ayé ni, ó ti pẹ́ lára, oúnjẹ ojú oorun, ìbálòpọ̀ ojú oorun, àwọn nǹkan wọ̀nyẹn padà lọ máa ń di nǹkan ságọ́ ara tí ó mọ wọ́ kiri nínú ara kùrùrùrùrùrùrù. Gbogbo àwọn nǹkan tó jẹ́ anti-poison àbí wọ́n fúnyàn lóògùn jẹ lójú oorun àbí lójú ayé yóò pọ̀ lẹ́ẹ̀kan náà. Òun wá já gbogbo nǹkan bí ọfà àbí wọ́n fúnyàn lóògùn jẹ, iṣẹ́ tó ń ṣe nìyẹn, tested and confirmed. A máa ń ṣe powder ẹ̀, a dẹ̀ máa ń ṣe ní raw yìí ló dáa ni mo fi kọ́ yín pé ká ẹ gbé sílé, ẹ lè máa lò ó. Ẹni tó fà ń rìn káàkiri lára ẹ̀, tó fà yẹn tí ò kú tán, tó ń ta lọ́fà àbí tó jẹ poison tó ń dà láàmú, ẹ máa lo ṣíbí méjì láàárọ̀, ṣíbí méjì lálẹ́, kó máa mu omi tó lọ́wọ́rọ́ lé lórí, kó tún máa fi pa gbogbo ara ẹ̀. Bismillah ta'ala dohun gbàgbé. Fún èyíkéyìí ìpèníjà, ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Kò síbi tẹ́ ẹ wà tá a ti lè sẹ́ndì sí yín. Tá a bá ṣe powder iṣẹ́ ìtàn, a máa ń sa síbò jìnnì tí ó gbé táwa kù ní powder, ó tún ní bá a ṣe máa ń lò. Wà á nílé ni, prevention ni, treatment ni, cure ni, ó máa ń protect. Wọ́n bá fi nǹkan sóúnjẹ fún yàn tó dẹ̀ tí ń lo kinní yẹn, wàá kàn rí pé wọ́n lọ yàgbẹ́ dànù ń tiẹ̀ ni, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Torí pé kí ni kulli da'ila uddawahu falatilibu dawahu lidayyikum falatilibu bi haram innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahu. Àwọn product wa ní lóríṣiríṣi, made in India, packed in South Africa. Egbòogi ni tó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání. Bẹ́ẹ̀ ni powder ló wà nú ẹ̀, ó lágbára púpọ̀ jù. A dẹ̀ láwọn special package tá tún máa ń ṣe fún àwọn èèyàn. Bismillah ta'ala, obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ọkùnrin tó yẹ pé ó ní weak erection, quick ejaculation, low sperm count, obìnrin tó ní PID, pelvic inflammatory disease, ovulation problem, infertility, fibroid, sperm leakage, hyperclatine, oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí ó kì í jẹ́ kóbìnrin conceive, wọ́n jókòó sínú womb ẹ̀, wọ́n jókòó sínú ovary ẹ̀, abẹ́ni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, rheumatism, cancer, diabetics, asthma, stroke, oríṣiríṣi àwọn àìsàn bẹ́ẹ̀, abẹ́ni tó yẹ pé ní spiritual problem, ń forí kókó aláǹtakùn jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, àwọn èèyàn ń dà á láàmú, ó wà ń lo òyìnbó bí aláìsí, ó wà Nàìjíríà náà bí aláìsí, ó ń ṣiṣẹ́ bí aláìṣe, ìlọsíwájú ò bá, ó máa mú bó ń rí jákulẹ̀. Ẹ contact Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Right way lẹ́wà, ètò àdúrà wà tá a fi yanjú problem yín fún yín, ètò sàárà wà, ètò ààwẹ̀ wà, àwọn halal powder wà tá a máa kó nǹkan jọ tá a máa ṣe fún yín confam tẹ́ẹ̀dẹ̀ lò tí ò lẹ́bọ lẹ́rù, àwọn òní secret fún yín láti if word Bismillah ta'ala. Bẹ́ẹ̀ ni wá síbi tẹ́ ìwà tá àti lè sẹ́ndì nǹkan fún yín. A wà ní DHL Lanlo, the best logistic in the whole world, láti deliver ẹni ọjà tẹ́ bá bẹ̀ wá. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́ máa sanwó delivery o, à ń deliver within Nigeria, à ń deliver home and abroad. Tẹ́ bá wo péjọ ẹ máa rí bá ṣe ń sẹ́ndì nǹkan káàkiri Canada, America. Afàsìkò ìtọrọ àánú Ọlọ́run àti ìkẹ́ Ọlọ́run àtàláfíà tó péye fún gbogbo ẹ̀yin fáǹsì wa àti gbogbo ẹ̀yin customers wa káàkiri gbogbo àgbáńlá ayé. Agara ayé ò ní dá yín, pápẹ́ ayé ò ní mú yín, ẹ̀gbọ́n ayé ò ní bú yín lẹ́sẹ̀, ẹ̀ ní tẹnugbó bí ọwọ́, ẹ máa bẹ nínú ìkẹ́ Ọlọ́run ọba títí láíláí ni. Ẹni tó bá ra burú ròyìn yóò parẹ́ tọmọtọmọ ni. Bíákìlá ilaha illallah Muhammadu Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Ẹ fi fídíò wa ránṣẹ́, both natural and spiritual problem, ẹ contact wa right way lẹ́wà, kò sí ìrújú kan. Ẹ tó bá tọjá erùpẹ̀ yóò gbowó òkúta, àdúrà wa gbà. Inna li zata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba lóní o. Ma salam wa ila liqa'i.